tí ẹ bá fẹ́ dáná láyé wọn á fi igi kóná àdánwò tí ń bọ̀ wá ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí orí gbogbo àwọn àfáàgbà ilẹ̀ Yorùbá Ọlọ́run má jẹ́ ó jẹ́ pé òun ni wọ́n á fi kóná àdánwò. ilé lẹ́mú yóò ti fi àwòkálà àwòká omi. táwọn onílàákà ò bá wake up kán tètè paná yìí èṣù ti lọ́mọ lẹ́yìn tó pọ̀ ọmọ èṣù ti pọ̀ nílẹ̀ Yorùbá Islam ilẹ̀ Yorùbá ti gbàlejò ọ̀ràn tí ẹ bá tán nábì bá ní Yájújù wà Májújù ọ wà níkànnì ayé ẹ má retí pé yóò lójú wájú o omi ò lójú kan níwájú tó jẹ́ pé ojú tó ní ó fẹ́ burú ju ojú kan tí Yájújù wà Májújù ó ní lọ omi ò rìnrìn àjò dé Ísírẹ́lì ó burú gan-an. ààrẹ dáadáa wọ́n mẹ́rin wà mí ìdúdàmúrẹ́. ويوذق أن يكون العذراء فقلت من التعجب لا يتسعري أيقظ نعماية أمنيام أيقظ نعماية أمنيام. níjọ́ tílẹ̀ Yorùbá ti ń bẹ Muslim àtẹlẹ́sìn ìṣẹ̀sìn àwọn traditionalist a kì í bára wa jà. We know how we manage ourselves for more than 300 years. Tá a ti jọ wà peaceful coexistence wà àjọ ń gbáyé àlàáfíà ni. Kí ló bí fìtínà traditionalist àti mùsùlùmí kí ló gbé dé àlejò ọ̀ràn tá a gbà ni. Níjọ́ tá a ti ń bẹ nílẹ̀ Yorùbá àwọn àfáàlẹ̀ Yorùbá ò máa fèsì ara wọn máa ṣépè fúnra wọn rí. Kí ló bí dé àlejò ọ̀ràn tá a gbà ni. Ó lo ọ̀dọ̀ àwọn àfáà alùsúnnà ó fi àtáàkì àwọn onísúfí ó fi àtáàkì àwọn àfáà tó kù tán sínú méjèèjì ó sì yẹn tán ó jáde ó mú orí àwọn àfáà alùsúnnà ó fi wọ́n gbára wọn báyìí àwọn àfáà tí wọ́n kẹ́kọ̀ọ́ jìnnà nínú ẹ̀kọ́ náà àwọn alùsúnnà tẹ́mi gan máa ń gbọ́ lẹ́tọ̀ ẹlòmí Dr. Sarafudeen Gbadebo mo mọ̀ wọ́n ní 2003 inú mo mọ̀ ní Saudi Arabia. Tá bá ti fẹ́ wọ́n máa ń pín àwọn ìwé kéékèèké fún wa tá bá fẹ́ wọlé fún umrah tàbí hajj lọ́dún yẹn. Mo wá rí tí wọ́n kọ síbẹ̀ èyí tí wọ́n translate sí Yorùbá pé ẹni tó translate ẹni Sarafudeen Raji Gbadebo. Ọdún yẹn ni mo wá wọn kan pé ta ló ń jórúkọ yìí. Mo bá àfáà náà lẹ́ni rí. Ó yí ká yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà yìí ká tó wá sọ tàwọn àfáà àgbà nílẹ̀ Yorùbá aṣọ àpọ́nlé bọ́ lára àwọn àfáà nílẹ̀ Yorùbá àti ìfura. Arákùnrin yìí good in Tasud Farouk divide and rule tactics tó bá lo ẹ̀yìn lẹ́nìí á lo àwọn lọ́la. Islam ilẹ̀ Yorùbá ti gba àlejò ọ̀ràn. Ìtọ́jú AkewugbaGold rí lẹ́nìí ẹni tó bá ní bọ́ọ̀dù nazar yóò mọ̀ pé danger wà fún Islam ilẹ̀ Yorùbá. Danger burúkú ó wà fún Islam ilẹ̀ Yorùbá. And I will use this opportunity to send a save our soul message to the Inspector General Police of Nigeria. Ibi tí nǹkan bá lọ yóò dá ó burú gan. Ìṣẹ̀lẹ̀ tó sọ bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí ayé ntí kó bá mùsùlùmí jù àtẹnujẹ ni. Pápá àwọn tó bá jẹ́ tálíkà nínú mùsùlùmí. A sì ọ̀rọ̀ ànábì gbọ́ lórí ọ̀rọ̀ sàrà. Sallallahu alaihi wasallam. Bó ni wọ́n ṣe bú bàbá èèyàn bú ìyá èèyàn tó wàá sọ pé fún ẹ ní owó irú owó wèrè wo ni. Èèyàn sọ pé wọ́n ra ọjà tó wọ́n ti 50 million lọ́wọ́ mi mo ní kò ní dáa fún 50 million àtẹni tí ń kó bọ̀ lẹ́yìn ìgbò bú bàbá mi bú ìyá mi tán kí ni mo fẹ́ fi ṣe tẹ́bí bá ń pa ní màá yà mọ́ lọ́nu mọ́lẹ̀ ni ó sì fáwọn kan ní 100,000 naira wọ́n dẹ̀ ń pariwo lẹ́yìn ìgbà tó bú bàbá wọn bú ìyá wọn tán. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́yìn bí 100 ọdún tá nẹ́bì ti jáde láyé. Sallallahu alaihi wasallam. À ń pe ọba kan níbi amúrilá ọ̀kan nínú àwọn ọba tó wà nítòsí ìlú Medina bẹ̀ tó jẹ́ pé London rẹ̀ nílùú Medina fall sí nígbà yẹn. Bí amúrilá ló sùn ló lálàá ló wá rí olóhùn rí fọ́tò ànábì lójú oorun. Sallallahu alaihi wasallam. Ànábì wá ń sọ wípé hankidhini wa andidhini min hadaini
ìrẹ́ bí amúrìláì àǹdídìní wà àǹdídìní mìíní àádáìní. Gbà mí lọ́wọ́ àwọn méjèèjì tó ń wo fèsì wọn yìí, gbà mí lọ́wọ́ àwọn méjèèjì. Bí amúrìláì lajú, ó tó sùn padà, ó di ọjọ́ kejì, ó tún lálàá di sẹ́ńtìn, ó sì ń rí ojú àwọn èèyàn méjì. Ó di ọjọ́ kẹta, bí amúrìláì tún lálàá di sẹ́mà láyìí náà. Wà á jìbì ní mìíní àádáìní. Níbi amúrìláì ó bá jí, ó ní gbogbo ẹ̀yin ọmọ ẹ̀ṣọ́ ẹ dìde. Ìlú Mẹ̀dínà yá, mo fẹ́ lọ wo nǹkan tí ń ṣẹlẹ̀. Torí pé Ànábì ti sọ pé man ra'ani fi manamihi faqad ra'ani haqqan. Sallallahu alayhi wa sallam. Ẹni tó bá lálàrí mi lójú oorun, tó bá rí mi lódodo tí ò ń sọ nírọ́ òdodo lórí mi o, torí ṣàìtọ́nù lè lo bọ́dì mi. Allah. Ànábì bá ní bí amúrìláì bá gbéra ó di ìlú Mẹ̀dínà. Ó bá pe gbogbo ará ìlú Mẹ̀dínà jọ, ó ní ẹ máa pe gbogbo kọ̀bílà kọ̀ọ̀kan wá, tribe by tribe, mo fẹ́ rí everybody. Ẹni tó sì kìgẹ́ gbé bọ́dì ẹ̀ wá, gbogbo yín ni mo ní gift fún. Ní a bá kóra wọn, nígbà òjijọ́ kẹta, ó bá bi wọ́n léèrè, ó ní ta ló tún kù nínú ìlú, wọ́n ní òkú ẹnì kankan mọ́. Bí amúrìláì ló kù àwọn ọkùnrin méjì kan. Lẹ́nìkan bá rántí, ó ní bẹ́ẹ̀ ni, àwọn ẹrú Ọlọ́run kan àjòjì ni wọ́n ti lò tó oṣù 8 nílùú Mẹ̀dínà yìí. Níjọ́ wọ́n ti dé ìlú Mẹ̀dínà yára ò ní wá. Wọ́n ìmú ìsìnrún wọn, wọ́n ń gbàwẹ̀ wọn déédéé. Nítorí wá ga jù ní pé olówó ni wọ́n láti ìlú wọn, wọ́n láwọn wá sin Ọlọ́run fún dídí ọdún kan nílùú Mẹ̀dínà. Wọ́n yìí jáde lọ anywhere, lẹ́yìn kan lọ haram, kan lọ mosque, kan lọ sin lọ́hùn, kan dẹ̀ padà sínú ilé. Nítorí wọ́n fàyè wọn sínú. Olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n. Wọ́n bẹ̀rù Ọlọ́run. Tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ taqwa láì, ọ̀rọ̀ himan, ọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run báyìí, gbogbo wa là ń mọ̀ ń gbọ̀n, tómi jẹ́ mọ̀ ń bọ́ lójú wa. Bí amúrìláì ni ẹjẹ́ rí wọn. Wọ́n bá lọ pè wọ́n ní kán sọ fún bí amúrìláì páwọn kì í jáde. Bí amúrìláì yẹn sọ nílé wọn. Wọ́n bá débi ilé tí wọ́n ń gbé. Ó ní ẹ máa méjèèjì jáde, ẹ tú gbogbo inú ilé wọn. Wọ́n tú gbogbo inú ilé wọn, wọn rí nǹkan kan. Wọ́n fẹ́ máa jáde lọ. Bí amúrìláì bá yan náfìlà àràkà méjì, Ọlọ́run fi hàn mí. Kí ló dé tànàbí ń bá mi sọ̀rọ̀? Lójú kan náà ló bá tajú kan, ó ní kápẹ́ẹ̀tì tán tẹ́ sí sitting room wọn yìí, ẹ sí kápẹ́ẹ̀tì yẹn sókè. Wọ́n sí kápẹ́ẹ̀tì sókè ní wọ́n bá rí ihò bí ìgbà tán gbẹ́ kànga nínú yàrá yẹn. Bí amúrìláì bá pàṣẹ, ó lẹ́yìn méjì ẹ mú nǹkan ìjà ogun, ó yẹ wọnú kànga yìí, ẹ lọ wo ibi tó bá láǹdì sí. Wọ́n lọ wọ́n padà dé, wọ́n ní ọ̀nà sàárì Ànábì lọ láǹdì sí. Sallallahu alayhi wa sallam. Ó ní ẹ mú àwọn méjèèjì ẹ̀dẹ̀ wọn lókun, ẹ à ń kọ̀ fún. Kí ni àníyàn yín kí lẹ wá ṣe nílùú Mẹ̀dínà? Wọ́n bá jẹ́wọ́, wọ́n láwọn ò kí ń ṣe mùsùlùmí. Iṣẹ́ owó làwọn wá ṣe nílùú Mẹ̀dínà. Kódà káwọn ó lè ríṣẹ́ ìṣe, àwọn ò kí ń ṣe mùsùlùmí o. Àwọn fẹ́ dá fìtínà lẹ̀ láàrin àwùjọ mùsùlùmí lágbàáyé ni. Káwọn lè ríṣẹ́ ìṣe, ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ̀tì, like and love. Ẹ má jẹ́ kán flag program yìí. Ẹ á bá mi share 20 times. Ọba mi ó share orí kan yìí. Amina. Káwọn lè ríṣẹ́ ìṣe, odidi ọdún 3 làwọn fi lọ kọ́ èdè Lárúbáwá. Àwọn fi ọdún kan kọ́ láhájà ti Mẹ́kà, ọdún kan kọ́ láhájà ti Mẹ̀dínà. Àwọn wá fi ọdún kan kọ́ àníyà. Àwọn wá gbọ́ èdè Lárúbáwá tó kù. Àwọn wá lọ há Kùrán ní sórí, láàrin àwọn ọdún gbogbo Kùrán làwọn há sórí. Kò sí ẹni tí ò mọ Kùrán lórí inú àwọn èsì ṣe mùsùlùmí. Kílẹ̀ wà gbẹ́ kòtò fún. Wọ́n ní wọ́n gbé contract billions of dollars fáwọn pé káwọn lọ gbé bọ́dì Ànábì kúrò níbi tó wà. Káwọn wá gbé wá sí orílẹ̀-èdè míì, kó jẹ́ pé táwọn èèyàn bá ń lọ sí Mẹ́kà, ká máa darí sílùú míì náà láti wá sálámà sí bọ́dì Ànábì. Iṣẹ́ táwọn gbà nù. Bí amúrìláì wòkè ó wọlẹ̀ omijé bọ́ lójú ẹ̀. Ó lẹ́yìn mùsùlùmí, ẹ̀rí nǹkan abẹ́ ẹ̀rí nǹkan, nítorí pé nìyí ń fún yín ní sàárà, ẹ̀jẹ̀ sọ́dẹ̀ ni Ọlọ́run. Ẹ̀ẹ̀méje ni a ti fẹ́ jí bọ́dì Ànábì gbé nínú tàn. Sallallahu alayhi wa sallam. Tí àwọn arákùnrin yìí ni the last one tí wọ́n fi síìlì gbogbo ọ̀nà tó débi tí bọ́dì Ànábì wà. Ó kù bí
ìrìn 500 meters síbi bọ́dì ànábì wà, wọ́n concrete ẹ̀ tó wọlẹ̀ tó ju nǹkan tí bọ́ òlú lè gbẹ́. Wọ́n gbé yípo sàárì ànábì. Àwọn kan ti fẹ́ gbé bọ́dì ànábì, ó kù díẹ̀ kan débi bọ́dì yẹn lára sá láti sánmà tó pa wọ́n. Ọ̀nà méje ni a ti fẹ́ jí bọ́dì ànábì gbé. Sallallahu alaihi wasallam. Àwọn tí wọ́n há Kùránì sórí, tí wọ́n gbọ́ Lárúbáwá, wọn kì í sì ṣe mùsùlùmí, iṣẹ́ owó ni wọ́n wá ṣe. Àwọn eléyìí náà wọ́n ń cash out lórí mùsùlùmí ilẹ̀ Yorùbá. Wọ́n ti sọ gbogbo wa dọ̀tá ara wa. Wọ́n sọ Ìlọrin dọ̀tá ilẹ̀ Yorùbá. Wọ́n sọ Yorùbá dọ̀tá ìlú Ìlọrin. Kò sí mùsùlùmí ilẹ̀ Yorùbá tí ò ní bò ní tìlú Ìlọrin rí. Èyí tí mo sọ ní Ìlọrin ìjọsìn mo stand on it. Àwọn bàbá wa nílùú Ìlọrin, bàbá mi ni wọ́n. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, bàbá ni wọ́n jẹ́ fáwọn náà. Ẹni tó bá lóun ọgbà problem ti ẹnu. Bàbá wa ọba Ìlọrin, Sheikh wallahu yasimuka minan nas. Nínú ọba mùsùlùmí tẹ̀yàn ní respect fún ni wọ́n wà. Bàbá wa Olúwo nínú ọba mùsùlùmí tẹ̀yàn ní respect fún ni wọ́n wà. Gbogbo àwọn bàbá wa ọba tí wọ́n jẹ́ mùsùlùmí, bàbá wa Olúbàdàn, ìmánì wa lè ga jura wa lọ. Gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí a ní respect fún wọn. Àwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí a ní respect fún wọn. Tọrọ lọ́n ló ṣe wọ́n lọ́ba kìí ṣàwà. Kí ni tí mo sọ débẹ̀? Àràbà tó ń ra mú odò ń gbà rere. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Like and love. Àwọn tá a wí tí a bá rí ẹni tí kìí ṣe mùsùlùmí tó jẹ́ ọ̀tá Ọlọ́run, wọ́n di pàdí tó pàdí. Wọ́n ní láburú rẹ̀. Àmọ́ tí a bá rí mùsùlùmí tó jólúbẹ̀rù Ọlọ́run, ó jẹ́ àwọn bàbá wa àfá àti ilé ní tàbọ́já alùsúnnà tó bá ti lè tí fíìmù rẹ̀ báyìí yàtọ̀ sí tiwọn, ó ń tọ̀hún dẹni tí wọ́n ó bà lórúkọ jẹ́.